Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, yìí máa ṣe kékeré. Wọ́n ní tí kábíyèsí jí lówùúrọ̀ yìí pé in fact wọ́n gẹṣin nínú ẹ̀ pé kò lè kọsẹ̀ torí inú ẹ̀ kàn ń dùn ni. Wọ́n ní ṣe ni kábíyèsí ń kọrin tí inú ẹ̀ dùn tó dẹ̀ ń jó. Pé ayọ̀ ẹ̀ kún gan lénìí o. Kí ló dẹ̀ fa ayọ̀ yẹn? Ló bá pe Queen Naomi. Queen Naomi wá. Nǹkan tóun jí rí lénìí ò rí o. Kábíyèsí ní Naomi wá ní kábíyèsí kí lẹ jí rí kí ló dé mo rí pa ayọ̀ kúnnú ọkàn yín. Báwo ló ṣe jẹ́ o? Ó ní kí Naomi jókòó. Òun fẹ́ sọ ọ̀rọ̀ pàtàkì, ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ tó ṣe oríire tó jẹ́ pé nígbésí ayé ẹ̀ ò jẹ́ rí ìbànújẹ́ mọ́ torí gbogbo everybody àtòkù ọ̀run àtòkù ayé àti gbogbo everybody gbogbo ọ̀nà nífẹ̀ẹ́ pé ìyá òun mà ní o pé gbogbo àlá tóun lá lóru mọ́jú mẹ́rin pé ìyá òun wá visit òun tó ní torí tiẹ̀ níyà òun ṣe pé wọ́n ní meanwhile níjọ́ Sunday pé wọ́n ṣe celebration pé Naomi ṣe birthday wọ́n nígbà Naomi ṣe birthday tó tún celebrate bàmá ó lóun celebrate birthday òun tún celebrate ìyá ọkọ òun tó ti kú tipẹ́ pé torí gbogbo bí ìgbésí ayé òun ṣe rí ìyá kábíyèsí ṣe bẹbẹ nínú ayé òun pé gbogbo bóun tún ṣe lóyún ìbẹta ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ìyá tí ìyá yẹn bá tó bá ti rí difficulties ní ojú àlá tọ́wọ́n máa lérí tọ́wọ́n máa ṣe pé ìyá ọkọ nǹkan máa appear sóhun ni ó máa bá wọn lé gbogbo àwọn oníṣẹ́ èṣù gbogbo àwọn oníṣẹ́ ibi á lé wọn dànù ìgbà mìíràn náà máa yọ ọmọ ẹ̀ kúrò nínú wọ́n ń gbé kan lọ wọ́n máa sá lọ wọ́n ní bá mi gbọ́mọ mi wọ́n ti gbọ́mọ mi wọ́n ti mú kan náà àwọn ọmọ wọn sá lọ pé ìyá kábíyèsí lọ máa lọ dènà dè wọn á gba ọmọkùnrin Naomi á dá padà sínú ẹ̀ ó láwọn oríṣiríṣi ogun tí ìyá yẹn bá wọn ṣe ní ojú àlá pé ìyá yẹn pé ó dùn òun gidi gan pé òun ò mọ̀ ìyá ọkọ òun pé ṣùgbọ́n àìmọ̀ ìyá ọkọ òun náà pé nǹkan tí ìyá ọkọ òun ṣe fóun ní ojú àlá pé ó lágbára ó ju kéèyàn kó tiẹ̀ ṣe kó lè ṣe ju bẹ́ẹ̀ náà lọ ní ojú ayé pé mélòó lòun fẹ́ kà ní nǹkan tí ìyá ọkọ òun ṣe fóun ní ojú àlá oníṣò pé òun tún celebrate ìyá ọkọ òun tún ṣe thanksgiving pé òun ò mọ̀ ìyá ọkọ pé but in spirit òun mọ̀ ìyá ọkọ nǹkan bá àwọn èèyàn Ọlọ́run lógo pé gbogbo nǹkan méjèèjì tí ó ṣe níjọ́ Sunday ni ó celebrate birthday ẹ̀ tọ́lọ́run fi dá òun sí pẹ̀lú gbogbo rìnkèrindò ìgbésí ayé ẹ̀ Ọlọ́run sí òun true tóun fi ṣe ọdún 33 years láyé tóun tún celebrate ìyá ọkọ òun pé kán bá àwọn èèyàn Ọlọ́run lógo wọ́n ní pé inú kábíyèsí dùn pé òun ò tí ì rí irú obìnrin wo tí ó mọ ìyá ọkọ ẹ̀ tó ń celebrate ìyá ọkọ ẹ̀ báyìí bí ipò ó rí pé ìyàwó gidi ìyàwó tó ṣe yangàn òun ni Queen Naomi pé tó wá pé ìyá òun wà láyé pé in fact pé kábíyèsí wá bless Naomi bless ẹ pé inú kábíyèsí dùn gbà tó wá di òwúrọ̀ ẹ̀ wọ́n ní ó wá di àárọ̀ pé wọ́n ní kábíyèsí jí láàárọ̀ pé ìjọ àti èèyàn lógo ló fi dìde ní àárọ̀ yìí tó pe Naomi pé Naomi kọjá sí bí nǹkan tóun rí nǹkan tóun ṣe ó rí o wá jókòó kẹ́ni ń sọ nǹkan tóun rí tó jẹ́ kóun jó ó ní ìyá òun wà pé àlòjù àlà kó ní Naomi ìyàwó ẹ̀ èrò gbọ́dọ̀ rà o orí ò rẹ̀ gbọ́dọ̀ fọ ẹ̀dọ̀ gbọ́dọ̀ dùn bó ṣe wà yẹn mi ò fẹ́ kí obìnrin yìí ní ọjọ́ kan tó rí ìbànújẹ́ nínú ààfin ẹ̀ àbí kó jẹ́ pé ó tiẹ̀ jókòó pé ó lóun ń ro nǹkan kan pé má jẹ́ kó ronú o obìnrin gidi gan ni pé kì í ṣe obìnrin tí èèyàn ń tànù má dẹ̀ jẹ́ kó sunkún má dẹ̀ jẹ́ kí ó ronú ní ààfin má dẹ̀ jẹ́ kí náà tún sọ pé ó tún ṣe o wọ́n ní ẹ̀tọ́ kó má yẹ kó bínú pé kó ṣáà máa dùnnú ní gbogbo ìgbà ó gbọ́dọ̀ bínú ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó máa rí nǹkan kan pé nǹkan wọ́n ṣe báyìí pé òun ò fẹ́ pé jẹ́ kí ó máa múnú ọmọ pé kí kábíyèsí jẹ́ kí ó máa jẹ́ kí inú ìyàwó ẹ̀ máa dùn ní gbogbo ìgbà pé even àwọn mẹ́ta yẹn pé agbára Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run ó wà pẹ̀lú àwọn ọmọ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ìlérí ni o pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe àwọn ọmọ yẹn toró ní meaning tí Ọlọ́run fi fún yín ní ọmọ yẹn
àwọn ọmọ mẹ́ta yẹn pé ó tún súre fún Tádéníkàwò pé ó ṣàṣegbùgbé pé gbogbo àwọn ọmọ Naomi ni ìyá òun súre fún ní ojú àlá yẹn pé toró yọ́nú sí Naomi gidi gan pé nǹkan tóun ṣe ń jó sínú òun nígbà tóun yó ní ìyẹn pé nǹkan tó ọmọbìnrin yìí ṣe níjọ́ Sunday tó fi celebrate ìyá òun so ìyá òun ti ẹ̀rí tó inú ìyá òun dùn pé ìyá òun kú ṣùgbọ́n ìyá òun yìí kú ìyá òun wà láyé tó ń rí sí òun àtàwọn ọmọ òun àti ìyàwó òun pé kí làwọn ìyá mi ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kọ́ kò gbọ́dọ̀ ṣe é wọ́n ní nǹkan tí kábíyèsí fi nítorí ẹ̀ ń jó láàárọ̀ ìtinú ẹ̀ dùn pé in fact pé wọ́n ní kábíyèsí ò ti wà kò tí ì sí nínú múùdù yẹn rí pé òun ti ẹ̀ rírí ní ààfin ní ìgbà tí gbogbo ìgbésí ayé òun pé nǹkan tó rí lẹ́nu kó jẹ́ nǹkan tó dùn mọ́ kábíyèsí dáadáa nù so ó ga jù wọ́n ní Naomi wà rẹ́rìn pé Naomi wá sọ pé kábíyèsí pé òun kàn ṣe gbogbo pé èmi òun kàn sọ fún pé kóun celebrate ìyá yẹn kéèyàn celebrate ṣé mo nípa àwọn kan máa sọ pé jẹ́ kí n ṣe sàárà fún ìyá mi jẹ́ kí n ti ẹ̀rántí remembrance kí n remember ìyá mi kí n ṣe celebrate ẹ̀ káwọn èèyàn bá mi jó kán bá mi yọ̀ kán dẹ̀ jẹ́ wọ́n láwọn kan wà bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ Naomi kan dìde sọ pé òun fẹ́ celebrate ìyá ọkọ ẹ̀ rí pé ó ní reason so ìyá ọkọ ẹ̀ ó nífẹ̀ẹ́ Naomi ní gidi gan wọ́n ní bí bàbá ọkọ Naomi náà ṣe nífẹ̀ẹ́ yẹn parọ́pò wọ́n ní bó ṣe nífẹ̀ẹ́ Queen Naomi gidi gan nìyẹn bàbá yẹn àti ẹ̀dúpẹ́ pé bàbá yẹn wà láàyè how much mọ̀ pé bí bàbá yẹn ṣe wà láàyè tó pé ìyá yẹn náà tún wà láàyè ṣe mọ̀ pé kábíyèsí ò ní sọ pé òun fẹ́ kọjá ààyè lọ́ máa fẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ torí tí ìyẹn bá pariwo mọ́ tí bàbá náà pariwo mọ́ so irú nǹkan báyìí mo rò pé kábíyèsí máa kọjá báńdìrì wọn láti lọ gbé àwọn oríṣiríṣi obìnrin wọnú ààfin oṣó wà nù àjẹ́ wà nù èmèrè wà láàrin wọn ẹlẹ́bọ olóògùn wà láàrin wọn èmèrè wà láàrin kábíyèsí ò wádìí gbogbo yẹn kó tó kó wọn wálé ẹ̀dẹ̀ wo bọ́n ṣe ń fún kábíyèsí ní tough time ṣùgbọ́n ọlọ́run wà lórí ìtẹ́ o torí kò sẹ́ni tí ò lè ṣe mistake kábíyèsí dẹ̀ ti ṣe mistake ó dẹ̀ ti tọrọ dáríjì mọ́mọ́ ẹ̀pọ̀ ọlọ́run ti dáríjì bẹ́ẹ̀ ni ọlọ́run ti dáríjì because àwọn obìnrin yẹn bí kábíyèsí ṣe nífẹ̀ẹ́ wọn tó fi inú kan tán gbogbo wọn wọ́n wá fẹ́ fi bí sún kábíyèsí bẹ̀tẹ̀ ọlọ́run wà ọlọ́run nìkan ni olùmọ̀ràn ọkàn arínúròdò olùmọ̀ràn ọkàn ọlọ́run dẹ̀ ń gbèjà kábíyèsí ó tún gbèjà Naomi torí ẹ̀ àwọn onítọ̀kọ́sọ wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé kì í ṣe ìfẹ́ gidi ni kábíyèsí ní sí Naomi kì í ṣe kíni ó jẹ́fẹ́ gidi o kò jẹ́fẹ́ gidi à ń rí sójú a dẹ̀ ń rí nínú mọ̀ tí ì ṣe kábíyèsí àti Naomi kí lèèyàn tún fẹ́ fi obìnrin ṣe ju gbogbo ìtì kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi ó tún ilé àtọ̀nà Naomi ṣe Naomi gan ló ń bẹ̀ pé kábíyèsí lè ti pọ̀ ju tẹ́ ṣe yìí náà ẹ jẹ́ ká yè mọ́ mi sí ó fi ọlá bá a lọ ó fi fẹ́ bá a lọ ó fi gbogbo ẹ̀ bá a lọ kí ló tún wá bẹ́ẹ̀ àwọn tí kábíyèsí kó sí ààfin àwọn ló yẹ kí kábíyèsí kán bẹ̀rẹ̀ sí ní ṣe ètò lórí ẹ̀ láti lè jẹ́ kó lànà fún kábíyèsí kí kábíyèsí rí ọ̀nà lọ kí kábíyèsí lè rí ayé gbé dáadáa wọn àti àwọn ọmọ ẹ̀ àti Queen Naomi ọlọ́run nìkan ló máa bá kábíyèsí ṣẹ́ ogun wàhálà ìdààmú tó àwọn obìnrin yẹn tó ń da kábíyèsí lọ tó wá dẹ̀ jẹ́ iṣu nítorí gbogbo iṣẹ́ èṣù búburú ni ọlọ́run dẹ̀ máa pa iṣẹ́ èṣù run fún kábíyèsí á pa iṣẹ́ èṣù run fún gbogbo wa lágbára Kristi Jésù Olúwa wa ẹ ṣé ẹ̀yin èèyàn mi nǹkan tí mo ní kí n sọ fún wa ni àdéjẹ́ lè bá ṣe gbọ́ nìyẹn òun náà ni mo ṣe narrate ẹ̀ fún yín torí àlè gbọ́ orú nǹkan bẹ́ẹ̀ ká má jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ bá share kẹ́ bá like kẹ́ẹ̀dẹ̀ bá fi tó kù sí comment section ẹ bá subscribe ẹ ṣé o God bless you all amen.